dọ́fẹ́ bí mo ṣe mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé agbébọn tó ṣekú pa ọba méjì ní Èkìtì rèé. Ọba Adébáyọ̀ ló ṣàlàyé ọ̀rọ̀. Alára àti Àrà Èkìtì, ọba Adébáyọ̀ Fátọ́ba tó mórí bọ́ níbi ìkọlù tí wọ́n ti ṣekú pa àwọn ọba méjì kan ní ọjọ́ Ajé ọjọ́ 29 oṣù kínní ọdún 2024 ṣàlàyé ohun tí ojú rẹ̀ rí níbi ìkọlù ọ̀hún. Alára àti àwọn ọba aláyé méjì mìíràn, Onímọ̀jọ ti Ìmọ̀jọ Èkìtì, ọba Ọlátúndé Samuel Olúṣọlá àti Ẹlẹ́sùn ti Ẹ̀sùn Èkìtì, ọba Babátúndé Ògúnṣakin ni wọ́n jọ ń rin ìrìn àjò kí àwọn ajínigbé agbébọn tó ṣèkọlù sí wọn. Àwọn ọba méjì náà pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àwọn agbébọn náà, àmọ́ Alára mórí bọ́ lọ́wọ́ wọn. Nígbà tó ń ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé fún ilé-iṣẹ́ ìròyìn Awíkonko, ọba Fátọ́ba ní òun kò pòórá lásìkò ìkọlù náà bí àwọn kan ṣe ń gbé kiri. Ọba náà ṣàlàyé pé níbi ìpàdé ètò ààbò kan tí àwọn máa ń ṣe ni àwọn ti ń bọ̀ kí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé. Ó ní nǹkan bí ọdún 3 sí 4 sẹ́yìn ni àwọn lọ gba àṣẹ lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì láti gbé ìgbìmọ̀ kan dìde tí yóò máa ran àwọn ọlọ́pàá lọ́wọ́ lórí ètò ààbò ní ìjọba ìbílẹ̀ Ìkọ̀lé àti ìpínlẹ̀ Èkìtì lápapọ̀. Ó ṣàlàyé pé nígbà tí àwọn darandaran tí wọ́n ń da ẹran bẹ̀rẹ̀ sí ní hu àwọn ìwà kò tọ́ ni àwọn gbé ìgbìmọ̀ náà dìde kí àlàáfíà lè jọba ní agbègbè àwọn. Ó fi kún pé òun ni wọ́n fi jẹ alága ìgbìmọ̀ náà tí Onímọ̀jọ tí àwọn agbébọn náà pa sì jẹ́ igbákejì òun, tí àwọn sì máa ń lọ káàkiri ìlú kọ̀ọ̀kan ní ìjọba ìbílẹ̀ àwọn láti rí i pé ààbò tó péye wà. Ó tẹ̀síwájú pé igbákejì òun ló pè lọ́jọ́ Àìkú ọjọ́ 18 oṣù kínní pé àwọn kan tún ti ṣọṣẹ́ láàrin ìlú Ayébọ̀dé sí ìlú Ayédùn tí wọ́n sì pa èèyàn kan níbẹ̀. Èyí ló jẹ́ kí òun náà sọ fún un pé òun bọ̀ wá sí ibẹ̀ lọ́jọ́ Ajé láti mọ ohun tó ṣẹlẹ̀. Láti ibẹ̀ ni àwọn ti ń bọ̀. Ọba náà ní òun tẹ fóònù lọ́wọ́ ní òun ṣàdédé rí tí awakọ̀ òun tẹ ìjánu ọkọ̀ lójijì. Ó ní bí òun ṣe gbójú sókè ní òun rí tí àwọn agbébọn 3 tí wọ́n na onírúurú ohun ìjà, ìbọn, àdá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọjú sí àwọn. Ọba náà ní ìbọn tí wọ́n yìn kò bá òun, àmọ́ gbogbo àpò ojú ọgbẹ́ sì wà lára òun, àti pé ilẹ̀kùn ọkọ̀ ni òun fi ti ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ òun dànù. Ọba Fátọ́ba tẹ̀síwájú pé lòdì sí ìròyìn tí àwọn kan gbé kiri pé òun àti awakọ̀ òun dọ́fẹ́ kúrò níbi ìkọlù náà. Ó ní ẹsẹ̀ ni òun fi sá kúrò lọ́dọ̀ àwọn agbébọn náà. Ó ní bí òun ṣe ń lọ ni òun gbọ́ ìró ìbọn lẹ́yìn òun tí òun sì sáré lọ sọ́dọ̀ àwọn ọlọ́dẹ tó wà nítòsí ibẹ̀. Bákan náà ló ṣàlàyé pé nígbà tí awakọ̀ òun ti paná ọkọ̀ ni àwọn agbébọn náà kò dá sí mọ́ nítorí òun kọ́ ni wọ́n wá àti pé èyí ló jẹ́ kí awakọ̀ òun náà lè sá àsálà fún ẹ̀mí rẹ̀. Nígbà tí ọba náà dé ọ̀dọ̀ àwọn ọlọ́dẹ, ó ní kí wọ́n yìnbọn sókè láti fi dẹ́rù ba àwọn agbébọn náà, àmọ́ ìbọn wọn kò dáhùn. Àwọn ọlọ́dẹ kò lè sùn mọ́ nítorí ìbẹ̀rù àti pé ta ló lè dúró níwájú ìbọn. Kábíyèsí náà fi kún pé òun kò lè sọ pé báyìí ni wọ́n ṣe pa àwọn akẹgbẹ́ òun nítorí ìbẹ̀rù kò jẹ́ kí òun lè mọ ohunkóhun. Ó tún ṣàlàyé pé ẹnìkan nínú àwọn ọlọ́dẹ náà ló pe ọba tó wà nítòsí ibẹ̀ nítorí òun ti pàdánù fóònù òun tí wọ́n sì pe àwọn ẹ̀ṣọ́ aláàbò. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá Èkìtì ní àwọn ti náwó gan àwọn afurasí kan lórí ìṣẹ̀lẹ̀ náà. Kábíyèsí, ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin 3 lẹ lọ sóde. Báwo ni ìrìnàjò yẹn ṣe bẹ̀rẹ̀? A ní security committee ti local government. We are 25 communities ló wà ní Ìkọ̀lé local government. So ìgbà tí bíbí yìí ó ní pápá díẹ̀, so sọ̀rọ̀ sí ibi jù. Àwọn Fúlàní wọlé, wọ́n ń da màálù oríṣiríṣi. Ìgbà tá a wá wò ó, agbàṣẹ lọ́wọ́ àwọn ọlọ́pàá, ṣé ká ràn yín díẹ̀, ràn yín lọ́wọ́ bí ọdún 3 sí 10 sẹ́yìn. Àwọn fọ́ọ̀mù ẹ̀, mo wá ṣe chairman. Ẹnì kejì mi tó ṣubú lórí ìjà yìí náà, òun ni igbákejì mi tàjọ máa ní ọgbó káàkiri. A fi ara wa jì láti jà sílẹ̀ Yorùbá. Ìkọ̀lé local government Èkìtì àzèrò. So wá wò pé wọ́n wá wo ilé àwọn kan ní àárín ìlú Ayébọ̀dé àti Ayédùn.
wọ́n pa èèyàn kan bẹ́ẹ̀. So ẹni yẹn wá pè mí, ẹni tó ṣubú lójú ìjà yìí wá pè mí pé kí ni àwọn arábí mà ti tún dé òkè náà ní má wọrí that was Sunday. Wọ́n á ní mo ń bọ̀ níjọ́ Monday. Meanwhile professor tó tẹ̀lé wa, kábíyèsí professor tó tẹ̀lé wa bí àbúrò ló jẹ́ sí mi, childhood àbúrò, àti ní àjọsọ ìnókè ó fẹ́ kúrò ní fútà wá sí fóyè ní Ọ̀yẹ́, ọmọ Ọ̀yẹ́ local government. Ọ̀rọ̀ yẹn là ń sọ lọ, mo ti fún un ní associate professor, mo fẹ́ dá professor rí, ìyẹn là ń sọ lọ. Lọ síbi tá a lọ àti lọ wádìí ṣe oríṣiríṣi. So àwa ń bọ̀ adé Ìrèlè, a dúró ní Ìrèlè nígbà tá a lọ, a tún fẹ́ dúró ní Ìrèlè mo ní ilẹ̀ tí ó jẹ́ ká máa lọ àbí mẹ́ta tí ń kọjá. Wá dẹ̀ ti dago 6 bẹ́ẹ̀ yẹn torí a lè dọ́dọ̀ ẹni yẹn tó sọ pé ká relax díẹ̀ ilẹ̀ ìjà máa lọ. Ẹ̀dẹ̀ ń lọ òpópó kan báyìí èèyàn lè rí bí 600 to 700 meters ibẹ̀ láti lọ ti jọ sí wa. Wọ́n á ti máa wo ẹ̀ lọ́ọ̀kan wọ́n yọ sí wa. Èmi kàn tẹ fóònù mi ìgbójú sókè àti tí mo gbọ́ ti bírèkì mú gbìn ká dẹ̀ rí bọ́ kàrẹ́ lè lójú screen àti ní screen. Ṣé èèyàn tó bá fẹ́ jíyàn gbé a ní kẹ́ bọ́lẹ̀ kìíní kan káwọ́ sọ̀tẹ̀ ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ó kàn jẹ́ pé mi ò ní fi ara mi hàn ẹ́ pẹ̀lú ọgbẹ́ Ọlọ́run sọ pé kó má gbé gbogbo ẹsẹ̀ lélẹ̀ gbogbo wa. Ìgbà tó lè ṣe yẹn ìbọn náà ló tún tẹ̀lé. Eléyìí máa kọjá oníkálukú wá try láti wọ́n dẹ̀ pọ̀. Àwọn mẹ́ta ló kọ́ jáde sí wa. Nǹkan tí mo wá mọ̀ níbẹ̀ ni pé ó dàbí pé wọn ò gbọ́ English kan. Wọ́n gbé sàǹdà kan ńlá, ìgbó ńlá kan wà lára nǹkan ìjà wọn, àdá, ẹni AK-47 up action àti this locally loaded cartridge. Àwọn tí mo rí mọ̀ nìyẹn. By the time tí mo fa ìkíní yẹn, nítorí mo fẹ́ jáde wọ́n fẹ́ fi nà mí lórí gbà ó gba ara ilẹ̀kùn mọ́tò ráyè ibi tó tóbi yẹn wá fà. Ó dàbí pé èèyàn bá forí mọ́tò ó dàbí pé ó dáhùn wá kó ẹnìkan wá rìn jáde sáré lọ. Ní àmúgbòrò ìbọn ní gbòòrò. Àwọn tó sọ pé ṣe ni mo dà lọ, ṣe ni mo fi lọ, òdì bẹ́ẹ̀ rárá. Ìbọn nìkan ni òun ní lára. Ọlọ́run jẹ́ ni kì í ṣe pé àwọn ẹ̀ náà lẹ́rù. Mo ṣáà sá torí pé mò ń lọ sọ́dọ̀ àwọn ọlọ́dẹ tá a mú síbẹ̀ tó máa ṣọ́bẹ̀. It was a hot spot. It has been a hot spot. So kí n lè dọ́dọ̀ wọn ó dẹ̀ yẹ kí wọ́n dìde wá bá wa. Mo fún wọn lówó àwọn méjì ni kí n tó ká tó gbòòrò kí yẹn. Ẹ ti kọ́kọ́ kọjá àwọn ọdẹ kẹ tó kàn wọ́n. Yes, àwọn ọdẹ àwọn wòra wa lọ́ọ̀kan ni. Bó ṣe ń ṣẹlẹ̀ yẹn àwọn ọdẹ wò lọ́ọ̀kan. Ẹ̀rù bà wọ́n wọ̀, mo kò sẹ́ni tó lè gbúròó ìbọn tó máa ẹrù má bà tí ó dẹ̀ gbé léraléra tí ò sí. Ìgbà tí màá débẹ̀ gan ẹ̀gbọ́n ò dáhùn torí mo ní kó yìnbọn sókè tí ò bá kàn lè tẹ̀lé mi. Àwọn òbí lónìí by the time tí màá padà wọn ò dẹ̀ concentrate lórí driver nítorí ṣe ló dress mi. Ọdẹ yìí small in stature tí ẹni tó wọ ṣẹ́ẹ̀tì wọn kàn dá ló wọn kàn ṣàpá lọ́mọ́tò wọn fa kí ìyẹn lọ́wọ́ ẹ̀ wọn tó descendant mi. Tí ìyẹn ni mo rí wọn mo ṣàǹgbúrò mi nípa àwọn nípadà nífọ̀nà tó ṣe ṣe jẹ́rì ẹ̀. Ìdí pé ẹ ṣe kábíyèsí àbọ̀dálẹ̀. Ohun táwọn èèyàn ń sọ ní pàtó ni pé wọ́n ní dẹ́rẹ́bà yín pé wọn ò rí. Ohun tó ń sọ ni pé àtẹ̀yìn àti dẹ́rẹ́bà yín pé ẹ̀kàn pòórá ń bẹ̀. Àpòórá nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn èèyàn kọ́ wá sọ́dọ̀ mi ọ̀dọ̀ mi náà kọ́ wá sí. Ẹ mọ̀ pé méjì jáde ní ẹyọ kan jáde ní apá òsì wá sọ́dọ̀ mi. Ìjà náà gbé wá. Dírẹ́fà mi nígbà tí wọ́n ti yọ kí yẹn attention ti kúrò lára ẹ̀. Òrùkú dọ̀bálẹ̀ ó fọwọ́ fà mí. Èmi mo jàjàǹgbara jáde ni. Wọ́n á yìnbọn. Ìbọn ẹni mo ṣáà mọ̀ pé wọ́n yìn. Ó dẹ̀ jáde dáadáa.
ogún nǹkan tó dàbí pé ìbọn òyìnbó ni ìlú. So pé mo pòórá ṣe ìgbẹ́ rárá. Ọlọ́run jẹ́ kí ọ̀tá bà mí. Ọlọ́run jẹ́ kí àdá yẹn kó gé mi ní lára ibẹ̀ tó ń gùn mí báyìí. Ọlọ́run ṣe tí ò lélẹ̀ tó túmọ̀ sí pé lẹ́yìn ìró ìbọn yẹn ẹ̀yin gángan mọ̀gbà tán kúrò ní sport yẹn. ẹ̀yìn ìró ìbọn mo ti kúrò ńbẹ̀. By the time tí màá lè dúró wẹ̀yìn àwọn yẹn ti ṣubú. Kí n sọ pé báyìí náà ṣe ṣubú irọ́ ni mo pa. Wọ́n ti ṣubú. Mo tún bẹ̀ wọ́n àwọn tó ń bọ̀ torí mọ́tò náà ń bọ̀ lẹ́yìn wa tó jìnnà sí wa díẹ̀ gbígbón tán súnmọ́ wa tó reverse padà. Lẹ́ńtà gbúrò gbọ̀n ta sọ pé nígbà tó ń múra sí tẹ́lẹ̀ tó fọkàn sí tó rí nígbà tí mò ń ka nǹkan nínú fóònù tí mo gbójú sókè iyì mi ti lọ. ẹ̀kọ́ bọ́dẹ̀ lójú oorun bó ní gbọ́ ọ̀fọ̀ níyè yóò pòórá. á pòórá ni ó pòórá ẹgbẹ́ dúró bẹ́ẹ̀ yẹn wọ́n dúró. So ìgbà tí mo dẹ̀ rí mọ̀ pé bí ìbọn ọ̀rẹ́ bá dáhùn rẹ̀ nǹkan mi àárọ̀ ẹ̀ ó lè jẹ́ pé nǹkan mi yẹn ló ń bọ̀ yẹn ìyẹn ìjì ńlá. So kúrò ló àmàlà pọ̀ kúrò. ṣé ẹ̀yin lè wá pè àwọn èèyàn tí wọ́n wá rìn. ọlọ́dẹ yẹn mo ti lose fóònù mi ẹ̀tọ́ ọlọ́dẹ yẹn ó ní fóònù ọba tó net síbẹ̀ ó pe ọba yẹn ló dẹ̀ wá pe gbogbo àwọn ènìyàn. Ọba yẹn ló pe gbogbo security men wọ́n ràn wá lọ́wọ́. wọ́n sì padà bẹ́yìn ń bẹ̀ nígbà táwọn yẹn dé. mo dúró sí wa tí màá fi wọ́n lẹ̀ ni mo dúró tì wọ́n mo dúró sí wọn. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Lowo on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.